Asalamu alaikum gbogbo mùsùlùmí. Alaikum asalamu warahmatullahi wabarakatuh. Ìfẹ́ kan tó sọnù tí mo fẹ́ ká jọ wá o. Ìfẹ́ wo ló sọnù tí o fẹ́ ká jọ wá? Ìfẹ́ ẹlẹ́sìn mẹ́sìn àti ìfẹ́ ẹlẹ́yàmẹ̀yà nílùú Nàìjíríà. Mo kí gbogbo ojú tó ń wò mí pátápátá. Mo pe àkọlé òjìji ayé tèmi ní Kilode tẹ́ fi yọ èrè asalatu Alhaji Alayande kúrò nínú ẹ̀sìn mùsùlùmí tẹ́ ní kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí mọ́. Torí kíni? Torí wípé ó ṣe wàásù, ó sọ̀túnmọ̀ hallelujah. Ọwọ́ wo la fẹ́ fi jẹ ọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí wọ̀nyí ná? Ṣé ọ̀rẹ́ Ọlọ́run dẹ̀ ní í ṣá? Tó bá jẹ́ ipò ọ̀rẹ́ Ọlọ́run ni yín, ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run sọ wípé gbogbo ohun tó ń dá ó ní dáradára ni. Èmi dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀. Èmi kọ̀ǹfàmù wípé gbogbo ohun tọ́lọ́run dá oníṣẹ́ ńlá ń gbọ́ dáradára ni. Ẹ wo orin tí mi kọ wọlé yẹn. Ó wà lórí YouTube channel mi Òwúmi Òkọ̀rọ̀ TV. Mo pe táìtù ẹ̀ ní orin mùsùlùmí. Fọ́tò Alhaji èrè asalatu ó wà ń bẹ̀ o. Àjọyọ̀ fọ́tò ń bẹ̀ o. Àti bàbá mi Alhaji Wasiu Sodiq. Bẹ́ẹ̀ ni tipẹ́tipẹ́ ní èrè asalatu àti ẹ̀mọ́ ẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ láti jọ máa ń kọrin o. Kírísítẹ́nì ni Yínká Ayéfẹ́lẹ́ o. Kírísítẹ́nì ni o. Alábí Sẹ́mi gangan Jíbọ́lá Paso Wonder. Ó ti ń ṣe kòlábọ̀ pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì orin kìrìsìtẹ́nì sìn. Ìjọ ń tẹ ilẹ̀ ta sí. Èmi rò wípé ìfẹ́ tọ́lọ́run sọ wípé ó lè gbé orílẹ̀-èdè lékè là ń ṣe yìí. Kí ló dé táwa wá ń gbé orílẹ̀-èdè à ń gbé sókè à ń gbé sókè? Kí ló dé táyìn mùsùlùmí ń fà wálẹ̀? Wọ́n sọ wípé alákatakítí ẹ̀sìn ní mùsùlùmí. Ìbéèrè kan máa fẹ́ bi gbogbo mùsùlùmí. Ẹgbẹ́ sónímọ̀ líle lẹ́yìn mùsùlùmí. A kì í sónímọ̀ líle pẹ̀lákatakítí. Ìbéèrè kan mo fẹ́ bi gbogbo mùsùlùmí. Ẹgbẹ́ sónímọ̀ líle lẹ́yìn mùsùlùmí. A kì í sónímọ̀ líle pẹ̀lákatakítí. Nígbà tá ìbá sónímọ̀ líle pẹ̀lákatakítí, mo wá sọ wípé ìyá tó bí bùbà ló bá wọ tẹ́lẹ̀ ló bí lábàǹkádà èdè ní kò yéra wọn. Ábúráhámù ní bàbá ìgbàgbọ́. Ànábì Músà ní Mósè òjíṣẹ́ Ọlọ́run ni. Ẹ jẹ́ ká fìfẹ́ lò káyé ó lè rojú. Àpẹẹrẹ ìfẹ́ òun lèyí jẹ́ o. Àpẹẹrẹ ìfẹ́ òun lèyí jẹ́ o. Kò sẹ́lẹ́sìn mẹ́sìn nílùú Jerusalem. Kò sẹ́lẹ́yàmẹ̀yà nílùú Mẹ́kà. Ọlọ́run tó dá wa pọ̀ ó mọ ohun tó ń ṣe kó tó dá wa sáyé. Kí wọ́n gbé èké mi gbé o gẹ́gẹ́. Kí wọ́n gbé èké mi gbé o gẹ́gẹ́. Èmi gbé kí wọ́n gbé o gẹ́gẹ́. Kí wọ́n gbé èké mi gbé o gẹ́gẹ́. Àsíá orílẹ̀-èdè kò gbọ́dọ̀ bọ́ o. Àsíá orílẹ̀-èdè kò gbọ́dọ̀ bọ́ o. Yorùbá, Haúsá àti Ìgbò. Ẹ má ṣe jẹ́ kó jà. Nígbà tí orin yẹn jáde, ọ̀gá mi Dókítà Báyọ̀nlé a sọ̀rọ̀ gbogbo tẹ̀fẹ̀ sí mọ̀ràn àti pòdúsà àgbà mi àǹtí Àjọkẹ́. Wọ́n gbóṣùbà fọ́lọ́run látara orin yẹn. Wọ́n lè má lò ní rédíò Nàìjíríà. Ọkùnrin tó sọ mí di àsíá orílẹ̀-èdè nínú elédè. Ẹnu ọjọ́ òní tí mo fi Ifá ṣe wàásù, tí mo kọrin Ifá,
ìyẹn ò sọ wípé onífá ni mí bí bá tiẹ̀ jẹ́ wípé wọ́n bí mi nídìílé ẹ̀sìn onífá. torí Fáfúnkẹ́ lórúkọ mi tó jẹ́ orúkọ Ọfá mi. ẹni tá a jọ wà ládùúgbò tó jẹ́ mùsùlùmí àtijọ́ tó ti gbọ́ orin yẹn, orin Ifá tí mo kọ yẹn, wàhálà ni ò ti kí mi mọ́. èmi náà dẹ̀ bára jà mọ́ torí ebi ni wọ́n ń dá para wọn. ebi ni wọ́n ń dá para wọn. ìran òtòṣì tó ń yan lọ́rọ̀ lódì. ebi ni wọ́n ń dá para wọn. ebi ló ń dá parẹ́. wáì tó ní yọnu síṣẹ́ tèmi tèmi ṣe ó gbọ́dọ̀ yọnu síṣẹ́ tèmi iṣẹ́ tèmi lèmi ń ṣe. olórí ó borí ẹ mọ̀ borí ògùn tayọ̀. tèmi ní í ṣe ẹ mọ̀ pè mí ní wèrè. tèmi ní í ṣe ẹ mọ̀ pè mí ní wèrè. èmi náà dẹ̀ pàtì mi ò bára jà mọ́. ó dẹ̀ ló yọ ọjà tí mo máa ń bára. mi ò kí ń lọ rajà ń bò mí. wáì tó máa torí pé mo kọrin fátíwọ́ jẹ́ mùsùlùmí. kí ni tí a pẹ̀lú tèmi? ǹjẹ́ tọ́lọ́run rán mi mission tèmi tọ́lọ́run rán mi èmi lèmi ń jẹ́ yẹn. gbogbo tọ́lọ́run dẹ̀ dá gbogbo ẹ̀sìn tẹ̀ ń wò yẹn gbogbo ẹlẹ́sìn ó. Oh my God, èmi confirm ẹ̀. ọjọ́ kan a rí kinní kan ẹranko tí mò ń sọ yìí ẹranko tó lágbára ni ó tó dẹ̀ lè ṣe àwọn tó wà ń bẹ̀ léṣe. àyà inú àlùkùrìhàn wọláì oníṣẹ́ ńlá ń gbọ́ òun la kẹ́sì kinní yẹn ó farapamọ́ tẹ́lẹ̀ ni òun la bẹ̀rẹ̀ sí kẹ́sì kinní yẹn. nígbà tá a lọ sí asalatu èmi àti àwọn àáfàá mi alájà Hasan àáfàá mi alájà Nàfísàtù ọlọ́ṣọ́. mo sọ fún yín mo ní bàbá mi làwọn bàbá yẹn alájì kéèké ọlọ́ṣọ́ pọfẹsọ kéèké ọlọ́ṣọ́ bẹ́ẹ̀ ni àti pọfẹsọ Wọlé Àbáàsì nínú ọgbà UI. àyà òun la fi pé kinní yẹn jáde àyà nu kúrò ní bá a ṣe ń tẹ báyìí kíní yẹn dẹ̀ ń jáde bọ̀ kíní yẹn dẹ̀ ń jáde bọ̀. nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà mo kọ́fàmù ẹ̀sìn kìrìsìtẹ́nì náà èmi ò kí ń tẹ̀lé ohun tí ò dá o mi ò kí ń tẹ̀lé ránkì ni o. ẹ̀sìn kìrìsìtẹ́nì tó bá jẹ́ kìrìsìtẹ́nì gidi nígbà tí àwọn èèyàn ní kò sírú àwọn ọlọ́nsẹ̀ mo gba orí òkè lónìí ẹnìkan ló ṣèrègùn sí mi náà kì í ṣe ẹnìkan àbúrò mi àjọǹgbélé rẹ́ǹtì ni. Bùkíà ni mo máa ń pè ìyá tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ní bá ti dọ́dọ̀ rẹ̀ aláǹtí ẹ̀dẹ̀ lẹ́ǹsì lọ́hùn kìsẹ́nì nìyí. ó dìgbà tẹ́ ẹ bá dọ́dọ̀ ọ̀hún kẹ́ ẹ tó jẹun anyway sẹ̀mọ́ táwọn jẹ kù lánàá wà kó ń bá yín wọ́ọ̀mù ọbẹ̀ mo lá Bùkíà mo ní wò ó sórí mo máa ń lu aago ìgbàlà jáde ńgbà yẹn. ẹ yí padà ìgbàlà ọ̀fẹ́ là mú wá tí Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe ó tọ́ sí mi ó tọ́ sí ọ ìgbàlà ọ̀fẹ́ là mú wá o ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o ni mo máa ń ṣe káàkiri ńgbà yẹn. ló bá sọ̀rọ̀ sí mi ní òbọ̀ sùtà náà yẹn lẹ̀ tí mo fi padà sórí òkè. ni mo ti lọ sọ pé tí mo bá sátọ Sátánì lọ tí mo lọ jáwé àtẹgbò Orímọládé káàdùrà mi tó gbà àyàfi mi bú ẹ ṣówà máa wò mí níran ni òní máa jẹmu òdodo. ìṣẹ́ tó sẹ́mọ fógún ọdún ìyá tó jọmọ fọ́gbọ̀n oṣù bí ó bá pọ̀ mọ́ ó yẹ kó sìn lẹ́yìn ọmọ ni bàbá mi alára gbà ìdá. máàmù tí má ṣe ṣìnà má ṣe panṣágà nínú òfin tí ó kọ ẹni tó ń lọ sílé ọtí àgùnmọ̀tò ayọ́kẹ́lẹ́ lọ ènìyàn tó ń lọ sílé Ọlọ́run àfẹsẹ̀rìn tàbí kó yáwó wọ mọ́tò lọ ní sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o kẹ́ni tí ó gbàgbọ́ tó sàn jù mí lọ kò yẹ kó rí bẹ́ẹ̀. ìkórìtà ẹ̀gàn nínú ayé mi bàbá bá mi pa wọ́n rẹ́ o bàbá máa wò mí níran bàbá mi arúgbó ọjọ́. ó wà ní orí YouTube channel mi mo pe àkọlé rẹ̀ ní àjòláyé jẹ́ orin yẹn tipẹ́tipẹ́tipẹ́ ńgbà tí ò tí ì sí nǹkan kan nìyẹn. oṣù yẹn kò kólẹ̀ tọ́lọ́ fi sọ wípé òun dé àrí oṣù méjì ni mo fi ralẹ̀ ni mo fi kọ́lé. gbogbo ẹ̀ lọ́lọ́run wà kò sí bẹ́ẹ̀ ṣe pé Ọlọ́run nínú gbogbo àwọn ẹ̀sìn tí kò ní dáhùn.
nígbà tí mo sọ́ǹgì tẹ́nikẹ́ lọ fẹsẹ̀ lẹ́tọ̀ọ́ àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n gbáradì wọ́n náà nítorí mi ṣọ̀fọ̀ bẹ́ẹ̀ ni kí ló wá dé ẹsẹ̀ lè yọ èrè àsálátù kúrò nínú ẹ̀sìn ẹjẹ́ ọmọ ń tà ń ṣe o tí nàìjíríà yàbí táyé ìbá parẹ́ ẹ̀yin mùsùlùmí lẹ payé rẹ́ wọ́n sọ wípé báńdíìsì níyí ẹ̀dẹ̀ ń gbà yín sílẹ̀ gbára yín sílẹ̀ kílọ́ọ̀pì gan-an kí ló ṣe yín hábà tó bá pẹ̀yàn láfi bu àbí fúnra rẹ̀ ẹ gbà fún yín mọ́ nǹkan wà nílẹ̀ yìí kó kọjá kéèyàn mọ́ bí balágbájá bá ti ṣe ẹ̀sìn kan a máa gbé against ẹ̀ ẹ jọ torí ọlọ́run ẹ bá mi ṣe aṣọ mi kó dọ́dọ̀ gbogbo àwọn ẹlẹ́sìn tá à ń sọ wọ̀nyí kó dọ́dọ̀ gbogbo àwọn ẹlẹ́sìn tá à ń sọ wọ̀nyí ààrẹ orílẹ̀-èdè wa mùsùlùmí ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ kírísítẹ́nì ni ibo la rí tá a fẹ́ yára wa sí ó dàbí ẹni wípé ọ̀rọ̀ ìyá sì máa fa lẹ́jọba lọ́wọ́ ó yẹ kíjọba kó bá wa gbégbèsè lórí àwọn ẹlẹ́sìn sẹ́sìn tí wọ́n ń fa turutu yìí ẹ jọ̀ọ́ bá mi ṣe àìkò dọ́dọ̀ gbogbo everybody ẹ ṣàánú mi torí mission tọ́lọ́run mi lèmi ṣe yìí o ẹ̀yin náà tẹ́ bá mi ṣe ààrẹ ẹ̀yin náà ti ṣe nínú iṣẹ́ ọlọ́run nìyẹn ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi like ẹ̀ mo kí ẹ o Akọ́rẹdé Àyìnlá happy birthday to you lágbára ọlọ́run ọ̀pọ̀ ọdún la máa ṣe láyé ọ̀rẹ́ Àlàbí tèmi gangan Jíbọ́lá Paso Wonder orin ọjọ́ ta wáyé o ńlá kọ́ síta póòsì sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ orin Àlàbí tèmi gangan ìfẹ́ la lè fi gbórílẹ̀-èdè lékè 0814121 4070 mo dúpẹ́ lọ́wọ́ yín o bàbá mi Adéwálé Àyùbá Kilode mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣé my dear mo rọ́wọ́ ẹ̀ lórí iṣẹ́ mi o Ganu City mi post lágbára ọlọ́run ẹ̀gùn lẹ́mìí àjọlájọṣepẹ́ èso ẹ̀sẹ̀ kò dẹ̀ níyàwá iṣẹ́ yìí àbádé bíi èrè ẹ̀yin tẹ́ ti bádé bíi èrè ará iwájú òní dèrò ẹ̀yìn àwa náà kẹ̀dẹ̀rẹ́ àní padà dá tọrọ jẹ ẹ ṣé mi dúpẹ́.